Iyabo wanted me to come for Biola Adebayo last year January. Iyabo wanted me to destroy Biola Adebayo's platform. Iyabo wanted me then to destroy Biola Adebayo. But because mi ò kì í ṣe born destroyer, I knew what Biola Adebayo did last year was wrong. Because I have done podcasts before. I was the first actress or first actor that will ever come up with podcast program. And I made sure I didn't mention any of my colleagues' name. I did my podcast based on integrity and merit. I invited successful people to come and tell us how they made their money. Behold, Iyabo contacted my crew member to delete the program. Now, for those of you saying Biola Adebayo ni delete video ni, amen. Ọlọ́run kò ní jẹ́ kó delete. Ọlọ́run jẹ́ kí Biola Adebayo delete. You see, when Iyabo came, when she left Gistlover, lọ́jọ́ tí Iyabo kọ́kọ́ gbá confrontation pẹ̀lú mi. You know, a lot of people called her, but go apologize. Strong-head, low Bayi ẹ̀jẹ̀ débi tó wà. Remember, I did podcast with Chud. Did I mention Iyabo's name? Remember, since I've been granting interviews, have I ever mentioned anybody's name? Whenever they call me for an interview, I talked about myself, I promote myself, you know. I talked about me because it is me that people wants to listen to, wants to know about me. But in likes of Iyabo, she go on podcast, she mention Lizzy Anjorin, Very Dark Man, Naira Marley, Sam Larry, Ijesha. So Iyabo rò pé òun nìkan. Number one, mo kọ́kọ́ fẹ́ kẹ́ mọ̀ wípé when it comes to pé ká sọ̀rọ̀, wọn ò bí pọ̀ rí ìyálàyà bí ọdún Adebayo àti Iyabo dá. Tó máa ń sọ̀rọ̀ nípa energy, wọn ò bí ìyálàyà bí ọdún Biola Adebayo àti Iyabo wọn ò bí wọn dá. Tó bá ń sọ̀rọ̀ nípa ká gbé ọ̀rọ̀ kalẹ̀, tá bá ń sọ̀rọ̀ nípa ká túntò. Èmi rí anybody tó bá wá fún mi bí ẹni tí èpè ti jà, bí ẹni tí ogun ti jà. For those of you saying Biola Adebayo ni delete video yẹn, and some of you saying me, I will be taking Biola to court. I don't take people to court. I don't go to station, I don't go to court. But when you go to court, wàá jẹ̀bi. When you go to station, wàá jẹ̀bi. Because I will never be the first to come for you. There is one thing about me, and you all need to understand. A kì í sọ fọ́mọdé pé kó má dẹ̀tẹ̀ tó bá ti lè dágbó gbé. Am I communicating? I'm not taking Biola to station or to court. Biola ló máa lọ station. Biola ló máa padà lọ court. Torí career Biola máa tán. Ìgbésí ayé Biola máa tán. Gbogbo ohun tẹ́ ẹ gbọ́ nípa Biola máa wáyé. Ibi tí wọ́n ti lọ gba spam, ó máa wáyé. Ẹni tó bá Biola gbé ọmọ, ó máa wáyé. Since I'm on live, ẹ wo WhatsApp mi, ẹ bá mi treat ẹ. You don't understand? Remember when Gistlover started with me? There is a statement I said. I said, you go right enter mortuary. Did Iyabo Gistlover write under mortuary? Abi she did not write enter mortuary. The most powerful, fearful blogger in history of this cyberspace. I reduce CSE -0, -0, -0. By who? By who? By who? By Lizzy Anjorin. Biola Adebayo ló kéré jù. Biola ò lè jẹ show márùn. And one thing about me is this. Wàá rò pé báyìí ni mo ń lọ. By the time tí bá máa dé sí yín lọ́rùn, ẹ̀yin kọ́ máa tọrọ kú ni. Ó yẹ kẹ́ ti mọ̀ bí mo ṣe máa ń roll. I will never be the first to come for you. But when you come for me, I will be your last. I will be your last.
ní last year tí Iyabo Ojo lọ dárúkọ mi, she did not just mention my name, she mentioned Naira Marley's name, Sam Larry, she mentioned Baba Mohbad, she mentioned Folukade Amola, she mentioned a lot of people. I have the video intact. And Biola, Adebayo, you have the audacity, the effort. You and Iyabo do now table my marriage. Biola, ó lè èmi ò ṣọmọ, ó believe kò láṣìírí lọ́wọ́ Iyabo. Number 1 tó máa ń sọ pé èèyàn ní connection, èèyàn mọ̀yàn, èèyàn lówó, èèyàn wálé ayé wá ṣe nǹkan rere, èèyàn mọ̀rọ̀ sọ, èèyàn lọ́pọlọ, èèyàn gbọ́n, èèyàn establish. Iyabo Ojo tó èkánná Àríkẹ́ Adébáyọ̀ ní gbogbo ọ̀nà. Biola, ó mọ̀ pé Ọlọ́run fún mi ní nǹkan kan. Ọlọ́run fún mi ní nǹkan kan. Ó fún mi ní ọpọlọ, ó fún mi ní ìmọ̀, ó fún mi ní òye, ó wá fún mi ní àgbékalẹ̀. Ó máa rò pé bí mo ṣe ń lọ rèé, but by the time tí n bá máa dé sí ẹ, end the career ẹ nìyẹn. Mo ní pé mo fún ẹ ní 11 o'clock. Ó bá wá delete ẹ lọ́la, àbọ̀túnla, ẹ pa òbúrò mọ́, bọ́rọ̀ Lizzy ṣe rí nìyẹn. Gbogbo ohun tó ń dùn ẹ nínú ló máa bàjẹ́ lójú ẹ̀mí ẹ. Gbogbo ohun tó value jù ló máa tán lójú ẹ̀mí ẹ. Gbogbo ohun tẹ́rù ń bà ẹ́ pé kó má jáde, ó máa jáde pẹ̀lú àlàyé àti evidence. Because inú podcast Ijesha tí Iyabo Ojo ṣe lọ́dọ̀ ẹ̀, Biola, podcast tí Iyabo Ojo ṣe lọ́dọ̀ ẹ̀, mi ò tí ní time àti ṣe show fún ẹ, mo kàn ní kí sáré wá create awareness fún podcast tí Iyabo Ojo ṣe lọ́dọ̀ ẹ̀. N bá sọ pé bóyá kí n play ẹyọ kan méjì mẹ́ta ń bẹ̀ sí, but mi ní time. Iyabo Ojo sọ pé bàbá òun ó máa ń rape, bàbá òun máa ń jalè, bàbá òun máa ń mutí, òun àti bàbá òun ò kì í sọ̀rọ̀. Inú ẹ̀ ló sọ wípé wọ́n rape òun ní ẹ̀márùn. I want to challenge the rightful authority in Nigeria tó fún Biola Adebayo ní ẹ̀tọ́ láti hear irú statement àbí irú broadcast bíi ti Iyabo Ojo. Why Iyabo Ojo was telling Nigerians youth how our own biological father raped her. Then Biola, mo ma advise ẹ kó lọ gba document lórí program tó ń ṣe, because it's a ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ get started láàrin mi àti olórí burúkú kan sọ wípé who are you? Are you comparing yourself to Iyabo? Iyabo is loved by Nigerians. No Nigerians love Iyabo. Iyabo Ojo that cannot sell ordinary amala. Iyabo Ojo tí ò ní glory. Iyabo Ojo that federal government just denounced recently. They disgraced her. Iyabo Ojo that does not have an address. Since ìjọ tó ti dáyé, Iyabo Ojo rí block 6 mọ́lẹ̀. If Nigerian loves you, it will tell in your business. If Nigerian loves you, it will tell in your life. Iyabo Ojo that cannot even manage a boyfriend. Iyabo Ojo that always change all this old full every AK market. Iyabo Ojo is nobody. The question is, Biola Adebayo, inú interview tí Iyabo Ojo grant, inú Ijesha grant, èwo ló rò pé kò yẹ kí Nigerians gbọ́ sétí? Èwo ló rò pé kò yẹ kí Nigerians gbọ́ sétí? Èwo ló rò pé ó yẹ kí rightful office kan gbé láyé? Because tó bá lọ listen sí video tí Iyabo Ojo ṣe, ó rí pé mi ti play video, mo kàn wá explain fáwọn èèyàn. The way tó ṣe subject ọmọ mi, mo ṣe máa subject ọmọ ẹyọ kan ṣoṣo tó gbọ́kànlé tó lọ rent. Bí mo ṣe máa subject ọmọ yẹn nìyẹn. And you know, Biola, when I want to start, I don't just do physical, I don't just do eno, I go spiritual. Tó bá a mistake was the public. A mistake was not the public apology. Èmi àti sister mi kan sọ̀rọ̀ láàárọ̀ yìí. Mo kúrò lórí phone fún un. Reason tí mi ṣe ń bá anybody sọ̀rọ̀ mọ́. Tèmi yé mi. Tèmi yé mi. Àtìgbà tí Ijesha ti jáde nínú prison. Iyabo Ojo kò fẹ́ rí Ijesha mọ́. Bí Iyabo Ojo ṣe jáde nínú prison. Bí Iyabo Ojo ṣe jáde nínú prison.
torí mi ní sọ pé Ìjẹ̀ṣà bí Iyabo Ojo ṣe jáde nínú prison personally I contacted Ijesha. I called Ijesha on phone. Ikú ló máa pa ẹ́. Ikú burúkú ló máa kú. Incredible 1808 ìwà àti Iyabo Ojo. Ikú gbóná tó ń bọ́ṣọ lọ́rùn ewúrẹ́ ló máa pa yín méjèèjì. Now, I spoke to Ijesha. The reason why you've not seen me with Ijesha. Mo ní bàbá Ijesha. Bẹ́ẹ̀ ṣe jáde nínú prison yìí. Ẹ kọ́kọ́ gbàgbé nǹkan kan tó ní ṣe pẹ̀lú film industry. Go and get your feet. Anything táwọn èèyàn bá donate fún yín, anything táwọn èèyàn bá fún yín bàbá Ìjẹ̀ṣà, go and use it to start up a new life. Do not dwell into this film industry. Film industry has become another thing entirely. I spoke to Baba Ijesha, but mo yẹn bá Baba Ijesha sọ̀rọ̀. Ohun àwọn ọmọọṣẹ́ Iyabo Ojo ni mò ń gbọ́. Gbogbo àwọn ọmọ Iyabo Ojo pátápátá ló welcome Ìjẹ̀ṣà látẹ̀wọ̀n. Gbogbo àwọn irinṣẹ́ tí Iyabo Ojo ń lò pátápátá ló welcome Ìjẹ̀ṣà látẹ̀wọ̀n. Bí mo ṣe ń bá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ lórí fóònù lọ́jọ́ yẹn. Gbogbo ọ̀rọ̀ tí mo bá Ìjẹ̀ṣà sọ, ẹ̀yìn etí Ìjẹ̀ṣà ló bọ́ sí. Nígbà tí mo rí wípé àwọn onítíátà ló yí Ìjẹ̀ṣà ká. You don't understand? Nígbà tí mo rí pé àwọn onítíátà ló yí Ìjẹ̀ṣà ká. Ṣẹ́rí tí máa jagun mi. You all know me to be a traditionalist. Reason tí mo ṣe dá wà ní wípé sórí àwọn kinní tá máa ń gbé jáde tá máa ń lò yẹn. If your ways are not pure, ó lè backfire. If your ways are not pure, ó lè backfire. Kinní tá rí tẹ́ máa ń lò yẹn. Sórí kinní tá máa ń lò yẹn. Tó bá fẹ́ kinní yẹn down, tó bá fẹ́ kó ṣiṣẹ́, let your way be pure. Number one, Ijesha does not have what it takes to survive. Ijesha is not brave enough. Ijesha cannot determine on his own. Ijesha is not. It is not about what Ijesha mole by 5 years. It is all about sori ilé ayé yìí nígbà tá wà ní kékeré. Àwa kan wà tó jẹ́ pé báwọn òbí wa ṣe ń sọ̀rọ̀ sí wa, la ṣe ní determination pa fẹ́ jẹyàn. Àwa kan wà àwọn bí tá gbé bọ́n ṣe treat wa la fi determine pé a fẹ́ jẹyàn. Sori ẹ̀dá tí ò bá ti ní self determination mi ò lè bá rìn. Then ẹ̀dá tí ò bá lè dá ìjà ẹ̀jà mi ò lè gbé kọ́rùn torí mo níjà tèmi tí mo ń jà. Ṣé you understand? So ó yẹ kí n rí Ìjẹ̀ṣà like 3 to 4, 5 times lájọ book appointment but mo avoid bàbá Ìjẹ̀ṣà torí mo mọ̀ pé Iyabo Ojo ń bọ̀. Tó bá yẹ pé mo ti rí Ìjẹ̀ṣà ni Ìjẹ̀ṣà wọ́n máa sọ pé àtorí pé Lizzy ẹni pé mo era distance ara mi from Ijesha ó jẹ́ kí gbogbo àwọn èèyàn kí wọ́n rí Iyabo Ojo tán. Mo a distance ara mi from Ijesha. Oh God. Mo a distance ara mi from Ijesha. Tó bá yẹ pé bí Ijesha ṣe jáde kí Ijesha ní determination, èmi ò expect kí Ijesha go back to the film industry. Nǹkan tí mo expect kí Ijesha ṣe ni wípé ẹjọ́ má bẹ̀rẹ̀. I know, brother mi ẹ jẹ́rìí mi, brother mi ẹ jẹ́rìí mi. Okay, Ifeanyi, how are you? How are you doing?
Ifeanyi, let me know. When do you want to take off? Maybe I can pick you on the road. Let me know when you want to pick off. Maybe I can just pick you on the road. Now, ẹ gbọ́ mi dáadáa. Sherry Ijesha. Irú èmi nísìn. So many things. Ló jẹ́ kí n excuse ara mi from film industry. So many things. Me ò fi ṣe film sílẹ̀, I'm still acting till tomorrow. But I decide to just face my business. Ṣótiyé, mi ò expect kí Ijesha kó padà sínú film industry. Mo bá Ijesha sọ̀rọ̀ gan. Mo ní Ijesha, táwọn èèyàn bá ràn yín lọ́wọ́ nísìn, tẹ́ bá kó yẹn lọ sí film industry, tẹ́ bá fi ya film tán. Torí àwọn tó ràn yín lọ sẹ́wọ̀n tán bá lọ pè wọ́n pé kán delete film yẹn. Àwọn tẹ́ bá fẹ́ pè síṣẹ́. The reason tí Iyabo Ojo ṣe ń ṣe báyìí fún Ijesha ni pé kò fẹ́ kí àwọn èèyàn kan turn up fún Ijesha. Ẹ ṣe yẹn lẹ́ni. Biola àti Iyabo Ojo wọ́n jọ plan broadcast yẹn ni. Because Ijesha ti jáde ó ti fẹ́ máa rí àánú gbà. Listen to me. Èmi àti sister mi kan ní argument láàárọ̀ yìí. In fact, mo ní láti kó lórí phone fún wọn. Because èmi tí n bá ń sọ̀rọ̀ tẹ́lómi ò bá rí nǹkan tí mò ń sọ, mi kì í fẹ́ ká argue lórí ọ̀rọ̀ lọ́rọ̀. But kò sí nǹkan tí mo predict fún yín tí ò padà wá sí ìmúṣẹ. And let me tell you something. The way God has been, directing me is what has helped me so far so good. Tó bá jẹ́ pé Ọlọ́run ò máa direct mi ni, ó ṣe ṣe kéèyàn ti ṣubú. So tọ́lọ́run bá sọ̀rọ̀ fún mi pé, tí ọkàn mi bá sọ̀rọ̀ fún mi pé ṣe báyìí mo máa ṣe. So tí n bá irú èmi nísìn, I've been telling people pé ọba tẹ́ ń pè yẹn kọ́ ló obstruct justice for Mohbad. Ọba tẹ́ lóun ló lọ́mọ, òun kọ́ ló obstruct. I've said it. Àwọn tó obstruct justice for Mohbad. Mo ti sọ fún yín, àwọn tí Iyabo Ojo ń polówó fún ni. Gbogbo kéèsì Dúmàtà, àwọn tí Iyabo Ojo ń polówó fún ni. Iyabo Ojo àtàwọn tó ń polówó fún ó ní crimes tí wọ́n commit ní country yìí. Mo ti sọ fún yín tipẹ́tipẹ́ until gba tí Esabod tó wá play audio lánàá. Èmi àti sister mi yẹn sọ̀rọ̀. Tó bá jẹ́ pé gbà tí mo ti ń sọ fún àwọn èèyàn pé a ní kì í ṣe ọba yẹn. Gbogbo ìgbà tẹ́ ń sọ pé ọba kan ló obstruct justice for Mohbad. Iyabo Ojo ló ń divert àwọn attention yín. Iyabo Ojo ló gbé ọkàn yín kúrò pátápátá. Wọ́n bẹ̀rẹ̀ sí nípa àwọn ìyá kan, ìyá àjẹrí ìwáyà, ìyá àjẹrí. I said kì í ṣe ìyá àjẹrí ìwáyà ló ń ṣe gbogbo iṣẹ́ yìí. I have said it, but nobody believes me, and that's why I don't talk to people. DJ Monkey, Iyabo Ojo dey support people who kpai people. Person wey rape and person wey kpai, which one was past? Give me video of where Ijesha rape. Give me now. If you cannot give me video of where Ijesha rape the lady, ó máa fọjọ́ lọ́jọ́ kanjú kú ni. Ẹnu kàsẹ̀ ni mo gbé dání. Àti wo àti Iyabo Ojo lẹ máa fi kú rèwerèwe ṣe fàjẹ́. If you cannot give me video, I'm not. Ó rí bí tí mo wà nínú ayé ni, ó rí bí t'Ọlọ́run gbé mi. Engineer ni mi o, mo ń talé, mo ń talẹ̀, mo ń taṣọ, mo ń ta gold. Mi ò ń ṣẹgbẹ́ ìyálàyà yín ní gbogbo ọ̀nà. Èmi ò ń ṣe sórí bí ọpọlọ yín ṣe rí lọ́lọ́run ṣe dá yín nínú ayé. Torí pé oníbàárà ni yín, so ó easy fún yín láti switch sẹ́yìn Iyabo Ojo. Irú èmi ò lè switch, mi lè align pẹ̀lú Iyabo Ojo because nǹkan tí mo gbé dání tóbi gan. Orí kan ló máa ṣe tó ní ṣe lómi mọ́. Ọ̀rọ̀ kan ló máa sọ sẹ́lòmí tó ní sọ mọ́. Kò sí bó ṣe lè tó láyé, kò sí bó ṣe lè tóbi tó, ó lè ṣe orí kan tó dẹ̀ máa ṣubú. Tó bá wà lókè ò ní tẹ̀lé Iyabo Ojo because ó máa understand pé ó ṣe é ṣe fún ẹ kó ṣubú. But ẹ̀yin ò sí lókè, ẹ sí láàrin, inú sàárè lẹ́yìn gbé. Ńgbà tán kó yín jáde recently, ṣé yín dẹ̀ ń dá 20,000 owó polo fún Iyabo Ojo? Ṣé ẹ̀yin lẹ máa sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ listen sí? Ọjọ́ tálákàn yín ti ń ṣe poṣókún ṣíbírí ni. Ọjọ́ tẹ́ ti jọ ṣorí burúkú yín pẹ̀lú Iyabo Ojo, èmi fi ń gòkè ọlẹ̀, èmi fi ń ṣètùtù ẹ̀mí gígùn ni. Èmi fi ń ṣètùtù ọrọ̀ ajé ni na. Èmi fẹ́ yín ṣògùn owó ni na. Ẹ̀yin lẹ máa sọ fún mi pé Ijesha grape. Ẹ̀yin lẹ máa sọ fún mi. Ẹ ló fi kọ́kọ́rọ́ já òbò ọmọ ọdún 7. Ẹ ló la ọwọ́, ẹ ló ṣe, ẹ ló mọ̀. Fídíò tẹ́ gbé jáde, a rí ibi tẹ́ ti ń direct, a rí èrò rẹpẹtẹ, a rí ọkùnrin 2 mẹ́ta, a rí ẹni tó lọ ọmọ, a rí ẹni tó ń fọmọ sí lọ́dọ̀. A rí yín bẹ́ ṣe ń direct movie. Kámẹ́rà lẹ dẹ̀ fi yà. Kámẹ́rà lẹ fi yà. Ẹ dẹ̀ tún yọ audio. Ṣé audio tẹ́ yọ? Ẹ̀yin tó yẹ pé ẹ ṣe fídíò, ẹ lè fi audio sí. Ẹ mú ijọ́ tèmi gbé ẹ̀rí wá fún yín tí mo yọ audio. Ó mọ̀ pé nǹkan tí mo gbé dání ó tóbi ni. Mo lè kéré lọ́jọ́ orí mi ìṣẹ́gbẹ́ ìyálàyà gbogbo yín. Ọmọ àgbàlẹ̀ mi, èmi bá gbàjẹ́, èmi bá gbà mọ̀. You don't understand? Ọmọ àgbàlẹ̀ mi. N tí mo dẹ̀ gbé dání nínú ayé ó tóbi jọjọ́ orí mi lọ.
mi ò dẹ̀ ní bá yín rìn ìrìn tó máa fi sọnù lọ́wọ́ mi mi ò ní bá yín hùwà tó máa fi sọnù lọ́wọ́ mi mi ò ní bá yín lọ ṣaburú fún orí aláìṣẹ̀ tó máa wá sunkún kí ló ń dààmú Ìyábọ̀ Òjó lẹ́ni orí aláìṣẹ̀ ló ń dààmú Ìyábọ̀ Òjó lẹ́ni so ẹ kó ṣì yẹ lọ so ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà so mo rí pé mo ń gbà bàbá because mo tún bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà lọ bẹ̀rẹ̀ poetry mo ní bá ṣe jáde yìí ẹ tẹ̀ má jẹ́ kan rí yín rárá because mo mọ̀ pé Ìyábọ̀ Òjó ó ti tẹ́lẹ̀ dé bàbá Ìjẹ̀ṣà now ẹ jẹ́ kí n wá gbé yín débẹ̀ Biola àti Ìyábọ̀ Òjó wọ́n jọ plan ni they wanted Ijesha to beg they wanted the whole world to go against Ijesha I'm confide nínú ẹ as a presenter mo bẹ sọ̀rọ̀ ara mi nítorí pé ó wá fẹ́ bẹ Ìyábọ̀ ó wá bẹ sí ní leak secret Ijesha it means your interview with Ijesha from onset is a setup. Sori nǹkan tèmi ṣe gbádùn jù yín lọ tèmi ṣe jẹ́yàn jù yín lọ ẹ máa sọ pé Lizzy lówó sori having money being successful it is not about kó ṣiṣẹ́ nìkan at times it's about kó lè calculate kó jókòó kó calculate sori tó o bá ti lè calculate o ò lè jẹ́yàn you can't be successful there are some people working àwọn ẹlòmíì máa ṣiṣẹ́ bí erin wọn máa jìjẹ lérí the problem ti majority yín ni wípé you know ẹ̀yin tẹ́ ń lo social media tẹ́ ń comment tẹ́ ń most of you not all of you most of you ẹ̀yin tẹ́ ń dájọ́ 1,000 naira so tíru èmi bá sọ̀rọ̀ lálàkọ́kọ́ Biola ti kọ́kọ́ fi hàn wá wípé òun àti Iyabo Ojo jọ wà ní Iyabo Ojo wanted to promote her dead glory Iyabo Ojo wanted to subject Baba Ijesha Iyabo Ojo wanted Ijesha to go down the way èyí onífóònù àná. But Iyabo realized wípé people are standing up for Ijesha. Ó ṣe jẹ́ pé time tẹ́ release video Ijesha ni Ijesha grant interview pẹ̀lú Biola eni. What I advise Ijesha is this Ijesha gbogbo owó tán bá dá fún yín go and get something. Mo ní Ijesha kó jẹ́ palm slippers palm ẹ mọ bàtà tán time mo ní Ijesha go and brand a palm in your name. Ẹ kó palm yẹn sílẹ̀ báyìí Ijesha you see one thing about even if you are my biological children or biological child ṣẹ́rí ọkọ mi tẹ́rí tájọ́ wà yẹn is because ọ̀rọ̀ wa yéra wa lẹ ṣe rí pé ìgbéyàwó wa dùn I'm not ready láti bẹ́lòmí gbé mo fẹ́ kẹ́ connect me I personally you know I'm a business tycoon I'm a business oriented woman anything that has to do with business ẹ máa bá mi tí ò bá ti jọmọ èmi ò like ẹjọ́ ṣẹ́rí mo wà yín sí tí mi ò rí bí polówó aṣọ mi ìtòrè jẹ́ ọ̀sán yìí sì mo lọ polówó aṣọ mi ọkìn ló polówó ilẹ̀ mi. I told Ijesha tó bá jẹ́ pé palm slippers ẹ rebrand ẹ forúkọ yín sí tó bá jẹ́ pé polo ẹ lọ rebrand tó bá jẹ́ pé anything Ijesha go and bring something bring it on social media open a new platform open your TikTok open your Facebook open your Instagram open YouTube open everything sit down on your own platform tell Nigerians your own side of the story. Ẹ fi ṣe series ẹ lè wá bẹ̀ fún 20 ọdún máa gbé bàtà ẹ jáde brand tó bá produce máa gbé jáde mo ní ọ̀kẹ́ lọ bẹ̀rẹ̀ poetry mo ní ilẹ̀ wà lọ́nà Ìkòròdú tẹ́ bá lọ bẹ̀rẹ̀ poetry tẹ́ bá dó sínú poetry yín tẹ́ bá sọ fáwọn èèyàn pé abọ́dọ̀ ṣe ríre o ẹdìyẹ yìí rèé 5,000 yẹn bá mi rà I know some people wọ́n lè ní Ìjẹ̀ṣà ẹ kó ẹdìyẹ 100 fún wa ẹ lọ bá wa ha fáwọn èèyàn that is what I advise Ijesha. Money Ijesha for now, step aside from the film industry. That is what I told Ijesha. Money step aside. Money Ijesha wọ́n tó bá fún yín lówó lẹ́ni, tó bá dọ̀la ó máa sú wọn. Don't depend on people, Ijesha. That is what I told him. Don't depend on people. Money Ijesha, a lot of people are in love with you today because people know that they cheated you. Money, but when they give money, igboro rẹ́rìn baba. Money ẹ̀gbọ́n mi igboro rẹ́rìn o. Money tó bá fún yín ní nǹkan lẹ́ni. Nǹkan tó fún yín lọ utilize because major problem táwọn oní theater wá ní àti tí àwọn ìran Yorùbá ní ni wípé when people come to you give them 10 million naira after a month they are coming back to beg for more money. When people give you 10 million naira kí ló fi ṣe? I'm not talking about Ijesha. I'm just saying general something. So mo ti wò pé Ijesha tó bá fún yín because people are ready to help you ṣẹ̀ṣẹ̀ jáde ni. Anything tó bá fún yín go and invest. Ijesha dẹ̀ ni
àbúrò mi má pè padà mo ń gbóhùn àwọn oní tíátà lábẹ́ ibi tí mo ti ń ìfà mo regret pé mo advice Ìjẹ̀ṣà lọ́jọ́ yẹn because mi mọ̀ pé àwọn àtàwọn oní tíátà náà jọ wà later ni mo rí wọn tán ṣe yẹlẹ láti jọ́ èmi ò bá wọn sọ̀rọ̀ mọ́ èèyàn kan wá pè mí ẹni yẹn súnmọ́ mi ó súnmọ́ Ìjẹ̀ṣà Lizzy bye mo ní ẹ fẹ̀gbọ́n mi lẹ̀ tó bá yá ó máa yé mo ní ẹ fẹ̀gbọ́n mi lẹ̀ tó bá yá ó máa yé mo ní Ìjẹ̀ṣà tún dé Ìjẹ̀ṣà ti bẹ̀rẹ̀ kúmọkúmọ Ìjẹ̀ṣà ti bẹ̀rẹ̀ sí ní ṣe birthday whatever fáwọn èèyàn oh God damn it. You see, one good thing about Lizzy Anjorin is if I'm trying to draw you up, you ask me in strength tí mo lè fi gbé package. Ọlọ́run yes, Ọlọ́run rí inú mi. A ní ọmọ tí mo fi òbò mi bí. Tí ò bá ti bá mi hustle, bí mo ṣe hustle yìí. Say go baby, people knows me. My family knows me. So now, Ijesha wá jáde ńsìn. Ijesha wá grant interview. Ta ló gbé Ijesha lọ sọ́dọ̀ Biola? Kí ló mú Biola accept Ijesha initially? Ṣó possible kí n ṣe nǹkan tó máa mówó fún mi? Ṣó possible kí n ṣe nǹkan tó máa fún mi lókìkí? Kí laṣọ Iyabo nílé aláró tó máa ní kí n delete ẹ? Kí ló fẹ́ mú mi delete ẹ? Number one, ó wá establish pé Iyabo Ojo ló ní platform Biola. Don't forget that bí Iyabo ṣe lọ́dọ̀ TVC nìyẹn. Tí Iyabo bẹ̀rẹ̀ sí ní lu TVC station Iyabo Ojo wá sọ di instrument abaniláyọ̀jẹ́. Èyí olórí burúkú lady tó fi ṣe head of TV station nígbà yẹn mo rẹ́pọ̀n for. She did not understand one thing. According to bá ṣe gbọ́ allege ni wọ́n ní aṣíwájú ló ní TVC. Tó bá jẹ́ pé tòótọ́ aṣíwájú ló ní TVC. Ṣó yẹ kán máa fi TVC station kán máa fi dá sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ tó kú tó gbé lọ mọ́ṣúárì? Ṣó yẹ kán fi ọ̀rọ̀ TVC máa dá sí ọ̀rọ̀ Òdúmàtà? Wọ́n confirm fún wa ní TVC wípé the said stolen gold was found on Lizzy Anjorin. Tell me, báwo mo ṣe lè forgive TVC? Báwo ni mo ṣe lè forgive gbogbo èèyàn tó bá ṣiṣẹ́ ní TVC? The same TVC station called on Baba Mohbad. They did not ask about ikú olópọ̀ ọmọ ẹ̀, ìgbà ọlọ́mọ ẹ̀ kú, ìgbà tó débẹ̀. Go and watch how TVC. Go and rí wípé ọ̀tá ni Iyabo Ojo jẹ́ fún ẹgbẹ́ APC. Mohbad case is coming to nullify APC. It might not be during Asiwaju Bola Ahmed Tinubu. Because Asiwaju Bola Ahmed Tinubu on his own is a jagaban. I'm speaking for Asiwaju Bola Ahmed Tinubu now. I'm not speaking for APC. Every crimes that Iyabo Ojo has committed are coming back to nullify APC in future. Write it down, put my name. During PDP, nobody dares what Iyabo Ojo has been doing. Nobody. You dare not. During Ambode, you dare not. Ambode will not watch Iyabo Ojo doing all this in Lagos State. The same thing, Governor Raji Fashola. You dare not now. You dare not now. You dare not. How can one person become a nuisance? Wọ́n máa bí anytime Ambode àbí Governor Raji Fashola, wọ́n máa bí ẹ pé ṣé ìwọ ni government. Tani war, they will pick you up. Maybe because Raji Fashola is a lawyer, they will pick you up for telling Naira Marley pé ìwọ fẹ́ send kini consent owó Mohbad síbẹ̀. They will pick you up. You will be picked up for it. Ambode ò tiẹ̀ ṣeré. Ambode ò gba wèrè. Tó bá ti wọ Lagos State látàbẹ́ bridge ló ti máa ní fẹ́ sórí burúkú. Ẹ fún mi níbi tẹ́ ti ṣe rally nígbà ilé Fashola. Ẹ fún mi níbi tẹ́ ti ṣe rally nígbà ayé Ambode. Ẹ fún mi níbi tẹ́ ti ṣe rally. Gbogbo pé gbogbo ẹ bàjẹ́ dé level yìí just because our amiable active governor, the man is a gentleman and is a born again Christian or born again Muslim. This man does not want trouble. But everything that has happened under this regime is coming back. Idumata case is coming back.
Mohbad case is coming back. Naira Marley Sam Larry case is coming back. In fact, it may be the final burial for this noble party if care is not taken. Ẹ kọ orúkọ mi lẹ̀ kẹfẹ́ ọ̀rẹ́kù ló ń bá yín sọ̀rọ̀. Ọ̀rẹ́kù ló ń bá yín sọ̀rọ̀. Láì ṣe pé a wà ní Iran, láì ṣe pé a wà lójú ogun nílẹ̀ Haúsá. How can we be facing terrorism? Wọ́n bí Iyabo dá cooperate báyìí now. Ṣé like okay, nígbà ayé kí lorúkọ ẹ̀, nígbà ayé bàbá wa tí jẹ́. Kí lorúkọ bàbá wa iná. When they started the toll gate case, Iyabo was the one that was doing the toll gate matter now. Ṣé wọ́n ló toll gate yẹn fún yín? Gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ láì tí yín dáadáa kẹ́ gbọ́. Nínú ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, because Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu on his own, because candidate wo lẹ fẹ́ gbé wá. That is why mo máa ń wo ẹ̀yin Yorùbá. Tẹ́ bá sọ pé kíníkan. You see, there is difference between Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu and APC. Bẹ́ẹ̀ mi ṣe operate nìyẹn. There is difference between Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu and APC. APC ni bàbá ni APC. That does not mean pé kí mix wọn. Tá bá yọ bàbá kúrò lé APC lẹ́ni, gbogbo ohun tí wọ́n ṣe lọ́ndà APC is coming back to run APC. Ẹ kọ́kọ́ dìyẹn mú, ẹ fi yẹn sẹ́gbẹ́ kan. Ẹ jẹ́ ká fi yẹn sẹ́gbẹ́ kan, ẹ fi sẹ́gbẹ́ kan ká tọ́jú ẹ̀. Now, Iyabo, video to grant lọ́dọ̀ Biola, a máa gbé wá. Video tí Ijesha gbé wá, a máa gbé wá. Biola, ibi tó ti máa kàn ẹni wípé video mi tó wà lórí platform ẹ. Of course, we will do the needful. Apart from doing the needful, Biola, nǹkan tó bá mú ẹ tó lè delete video Ijesha. Iyabo sọ pé màmá òun ya wèrè for 30 years while she was granting interview. And she claimed that her biological father disowned her. That she too disowned her father. That her father did drugs. Iyabo Ojo ló sọ bẹ́ẹ̀. She said it that her father are into drugs. That her father is into raping people. That her father is into armed robbers and all that. So we will now bring the two interview. So tó bá jẹ́ wípé torí pé are ò gba bully ló ṣe sáré delete video Ijesha. Kò kí n ṣe nítorí bully. Kò kí n ṣe nítorí bully. Kò kí n ṣe nítorí bully ni Biola ṣe delete video Ijesha. Biola wá execute iṣẹ́ tí Iyabo Ojo gbélé pé ó fẹ́ ṣe film. A gbọ́dọ̀ réyàn kankan mọ́. Kò gbọ́dọ̀ ráàánú gbà. Then probably Ijesha is expecting a good news that may shake the whole world. I am telling you. Iyabo Ojo ti rí news yẹn, ó ti gbọ́ news yẹn. Asiri ni mo sọ fún yín, in the next few months gbogbo a máa gbọ́ news yẹn. The news is going to shake the whole world. The moment Iyabo Ojo saw that news, Iyabo Ojo repackaged the attack back. I'm telling you. Àwa ti rí gbogbo ẹ̀. Ẹ̀yin kan ò tí mọ̀. Ó ti yé, àwa ti rí gbogbo ẹ̀yin ò tí mọ̀. So Iyabo Ojo wá gbé Biola. Platform Biola, platform tí Iyabo Ojo ti ń tọrọ bára ni. Gbogbo àwọn tó ń gbé wá tọrọ bára lórí platform Biola, Iyabo Ojo wà involve nínú ẹ̀. That is why rí pé gbogbo àwọn tó ń tẹ̀lé Iyabo Ogbon ló ń gba bára. Torí Iyabo Ojo ló máa lọ ń gbá láìsàn wá tó fi ń gba bára. Biola, ibi tó ti máa kàn ẹ́ lélẹ̀. Bẹ́ẹ̀ mi bá ṣe darí mi ni. But even if you remove the video, màá dára nú mi fún ẹ. Màá dára nú mi fún ìyá ẹ. Màá dára nú mi fọ́mọ tó lọ rẹ́ǹtì. Màá dára nú mi. And nobody. Wàá lọ kóòtù. Wàá lọ station. Wàá lọ káàkiri. Audacity tó o ní tó fi subject mi sí bully. Comment section ẹ ó wà lọ́wọ́ mi. Comment section ẹ ńgbà tó grant interview fún Iyabo Alice Ojo olè alájọṣomúlú. Your comment section is there.
and for you to have deleted Ijesha's video and retain Iyabo Ojo's video, where Iyabo Ojo mentioned many names. Remember when Iyabo Ojo was talking then? She was talking about court. And Iyabo Ojo said something. She said it's fight to finish. Apart from that, Iyabo Ojo discussed about my marriage. I will discuss about your marriage. But one thing about me ni wípé ọkùnrin lọ sókè ńsìn. Ọkùnrin àkọ́kọ́ máa fi jẹ mọ́sà. Ma make sure pẹ́sẹ̀ ò balance ńlẹ̀. Kó lè bá mọ bó ṣe rí lára. Ọjọ́ tí ìwọ àti Iyabo Ojo wá discuss ọ̀rọ̀ marriage mi lórí platform. Wàá lè mọ bó ṣe rí lára. Wàá mọ bó ṣe rí lára. Ebi ò ń pariwo. Day 5 láwà lẹ́yìn dá padà. A máa gbé wo àtọmọ tó ń gbé kiri tó pè lọ́mọ ẹ̀. Nǹkan tẹ́mi kọ̀ mọ̀ ni pé Biola ó máa pasán láyé ni o. Ìyẹn sure fún ẹ Biola Adebayo. Ó máa pasán jáde láyé ni o. Ìyẹn sure. O ò ní rọ́mọ bu yẹ̀pẹ̀ sí ẹ lójú o. Ìyẹn sure. Biola Adebayo ìyẹn sure fún ẹ. Ìyẹn sure. Mo béèrè nípa ẹ. Mo lọ gbá research nípa ẹ. Asatoru àná mo wá níbi tí mo ti lọ gbá research nípa ẹ. Mo wá níbi tí mo ti lọ gbá ó ń ṣọmọ gidi. Ọ̀dàlẹ̀ ni ẹ náà. Sórí àǹfààní kó wà lábẹ́ ọkùnrin ló yọ sílẹ̀ fún ẹ. O ò lè sí lábẹ́ ọkùnrin torí owó tí wà tí Iyabo Ojo jọ fẹ́ máa tọrọ. Àǹfààní sórí tó bá sọ pé celebrity tó bá ní obìnrin dàgbà tó bá wà lábẹ́ ọkùnrin tó tọkùnrin ṣe ó ní bó ṣe máa guide ẹ. Ó ní bó ṣe máa guide ẹ. Ọ̀ṣọ́ mọ̀ ibi tó ti lọ rọmọ tí Iyabo Ojo bá ti ní gbogbo evidence yẹn lọ́wọ́. Ohun tí ò wá yé ẹni wípé inú rúnrún péré ni Iyabo Ojo. Inú rúnrún péré ni. Ṣé o lè fi inú rúnrún o lè fi wé ikú. Ojú lásán ló rò pé Iyabo ò sọ̀rọ̀ mọ́ ni. Ẹbí Iyabo Ojo ló ń pariwo mention my name lánàá. Kí ló wá mú Iyabo Ojo tí ó sọ̀rọ̀ mọ́? Ó ti wọlé ikú nìyẹn. Mo look gentle lójú àbí Biola Adebayo. Gbọ́mọgbọ́mọ of Nigeria. Mo look gentle àbí? Mo look simple. Mo look nice. Má jẹ́ kó mọ̀ pé o ní disrespect mi àbí family mi. Kó lọ. Sórí last year yẹn kò kí ń ṣe right time láti hit ẹ hard. This is the right time for me to hit you hard. This is the right time. Èmi nínú mi dùn jù pò delete Ijesha. For you to have deleted Ijesha's video shows Iyabo Ojo is under this lover. And it shows Iyabo Ojo is a terrorist. And it shows Iyabo Ojo has been terrorizing this country in order to collect money or material things from people forcefully. Number 2, it shows how weak you are. And it shows that you work with Iyabo Ojo. If you, Biola, did not work with Iyabo Ojo, you have no right to be telling people, Ijesha came to me. She said she's going to call her Olawuyi. She's going to Ayefele. Why are you subjecting Ayefele under your... Kí ló tó ṣe subject Ayefele? So lójú Iyabo Ojo tí yẹ ẹ̀yà wèrè for 30 years. Iyabo tó jẹ́ pé èmi mọ̀ wípé ó lárùn ọpọlọ. So lójú Iyabo Ojo òun ni Nigeria. Lójú Iyabo Ojo òun ni Nigeria. Biola, the reason why I'm coming for you, and it's going to be hard on you, is kò tún ṣe pé nítorí pé o bẹ̀bẹ̀. Ó sọ fún àwọn èèyàn gbogbo plan tí Ijesha ní behind the camera. That shows you are working with Iyabo Ojo, this lover. Ibi tó ti bí mi nínú yẹn. So if you can have the audacity to have explained to Nigerians the secret things Ijesha told you, I have every right to defend my children and my family. And because you discuss my marriage on your platform, I will be free to discuss your marriage on my platform too. You discuss about my children on your platform, I will be free to discuss about Omolomo to lo jigbe. I will discuss about it.
ṣebí last year ni màmá ẹ̀ ṣánkú ní February 11 ní yẹ ẹ̀ ṣánkú mo kọ síbẹ̀ pé ṣé February 11 ó wọ important sí ẹ ikú kí ló pa yẹ ẹ ní February 11 ikú kí ló pa màmá ẹ̀ gbogbo ọmọ tó jáde lára màmá ẹ̀ ibo náà wà olórí burúkú ni ìyá ẹ̀ náà Biola olórí burúkú ni ìyá tó bí ẹ̀ náà orí burúkú tí ìyá ẹ̀ ń ṣe ní gbogbo àdúgbò ẹ̀sìn tí ìyá ẹ̀ ń ṣe ó mọ̀ wípé ó fi hàn pé ìyá tó bí ẹ̀ kò ń ṣe ìyá gidi olórí burúkú ìyá ẹ̀ nínú dungeon tó wà torí ṣé ni náà fi sòyẹ́ ẹ̀ lọ́wọ́ náà fi sòyẹ́ ẹ̀ lẹ́sẹ̀ Biola níbi tí ìyá ẹ̀ wà ìyé ò lọ sọ́run rere o ìtànká ilé ló lọ́ta ìyé ò lọlé o ìyé ò lọlé wo inú náà àjòtán wo inú náà olórí burúkú ni ìyá ẹ̀ wà níbi tán ti ń dáná sùn yé olórí burúkú ni ìyá ẹ̀. You are not just a coward, but you are a disgrace to this country. As some children are blessing to this Nigeria, you are a curse to this country, Biola. You are a disgrace. Your mother is a disgrace. Your father is a disgrace. And for the fact that ologbe ọmọ ọlọ́mọ and ó fẹ́ bu àṣírí ọmọ ọlọ́mọ tó lọ jí gbé. Ó fẹ́ bu àṣírí, but you are busy destroying other people's children on your platform. It's not going to work. It's not going to work. It's not going to work. Olórí burúkú ìyá ẹ lọ́jọ́ kìíní àná ńgbà tí ìyá ẹ máa ṣánkú ní last year February 11 jẹ́ n tiẹ̀ tú wò ṣebí story màmá ẹ̀ rèé ṣebí story màmá ẹ̀ rèé olórí burúkú ṣebí ìyá ẹ wà níbi tó ti ń ṣe online dating now àwọn olórí burúkú ìyá màá dókókú ó fi hàn pé ìyá rẹ̀ kọ́ ló bí ẹ now ìyá tó dáa kọ́ ló bí ẹ lórí burúkú ni ìyá ẹ now ìwọ náà wọ ọmọ lọ́mọ tó gbé ṣó jọra wọn ìwọ náà wò ṣó jọra wọn ṣé ìwọ tó lè sàkúrò lé ọkọ ìwọ tó lè lé ọkọ dànù àwọn àbí ẹ meanwhile àtàtìgbà tí lè tiẹ̀ ń gbóná tí marriage ẹ dàrú àtàgbà tí marriage ẹ dàrú ó wá jókòó sórí social media wá máa ṣe báyìí ó wá ń listen sáwọn ìgbéyàwó ẹlòmíì tó ń túká àṣẹ lórí burúkú àṣẹ ò lọ́kọ ó wálé ayé ó bímọ ó nílé ọmọ ó lọ́mọ ó túráyé wà olórí burúkú bò bá gbégbá bára sára nítorí Ọlọ́run bábí olórí burúkú ò lè jẹun ìwọ ló máa rẹ́ni tẹ́pọ̀n ẹ̀fọ́ ìwọ ló máa rẹ́ni tí complete òbó ẹyọ nítorí donation olórí burúkú ọmọ ìbànújẹ́ Biola mi tí ìdè mò ń bọ̀ gbogbo àwọn information tó ń dà sí mi jẹ́ kàn dà tán olórí burúkú awáyé má ṣe rere onípẹ́pẹ́sẹ́ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ o olọ́kọ ẹ lọ ń ba sùn lẹ́yìn ṣó yẹ kí ìwọ jà ìwọ tó ní wúńpù ṣó yẹ kó o jà ṣó yẹ kó o jà Biola ìwọ tó ní wúńpù ṣó yẹ kó o jà pé ọkọ ẹ ó bẹ ẹni tó bẹ́ẹ̀ gbọ́mọ ṣé wọ́n ló lẹ́yìn kọ́mọ́nà ẹyin tẹ́dì ẹyin o ò bá wọn yin nínú ayé orí ìyá ẹ ti gbàbọ̀dé Biola kí tẹ̀ náà ń pọ̀ lórí burúkú ẹ̀ Biola gbọ́mọgbọ́mọ orí ìyá ẹ ti gbàbọ̀dé orí ìyá ẹ ó ti gbà kọ́mọ́nà ẹyin àparò ń yẹ́yin lékèlékè ń yẹ́yin aláǹgbàgán ń yẹ́yin ó ń fẹ́ yẹn pamọ́ olórí burúkú ti tiẹ̀ Biola gbọ́mọgbọ́mọ of the nation kọ́mọ́nà ẹyin òróǹro òòrí yín olórí burúkú wọ́n ti fàárọ̀ ọjọ́ ṣòṣì ó ti ṣiṣẹ́ olóṣó lọ olórí burúkú ó wá jẹ́ntù bí okó pópù lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ńgbà tewú ti wù lóbò ẹ̀ ṣé wọ́n ló yẹ kó má dúró sábẹ́ ọkùnrin olórí burúkú ẹlẹ́nu pẹ́pẹ́ jẹ́ bí ẹnu pẹ́pẹ́ yẹ awáyé má ṣe rere ọmọ ìbànújẹ́ ó ṣe tíátà ó rí ṣe ó tajà ó rí ta common broadcast ó tún wá jáde Ìjẹ̀ṣà told me is going to Ayéfẹ́lẹ́ ayé wúwo ni olórí burúkú ọlọ́pọlọ Yorùbá wáyé má ṣe rere n tó bá mú Ayéfẹ́lẹ́ tó bá dúró tán ìwọ ńkọ́ Biola ayé wúwo ayé tí ń rín ayé lẹ́lẹ́gẹ́ ayé já sí méjì ayé pín kúlukúlu olórí burúkú ọmọ ìbànújẹ́ ọmọ ẹ̀sìn ọmọ èpè kò sẹ́dá kan tó máa bá Iyabo Òjó rìn tí kárí ò ní tán ń tèmi ṣe sá fún nìyẹn she will go and look for trouble a fi kọ́ ẹ lọ́rùn a fi kọ́ ẹ lọ́rùn she will go gẹ́gẹ́ ni wàhálà máa jókòó iṣẹ́ tí Iyabo Òjó ń ṣe nìyẹn gẹ́gẹ́ ni wàhálà máa jókòó jẹ́jẹ́ gbogbo o nídìí àti ṣẹ́ olórí burúkú ṣọ̀kan kéku ẹ o lè mọ bọ́mọ ṣe rí lára Biola o lè mọ bọ́mọ ṣe rí lára ìwọ tó lè yín ẹyin kọ́mọ́ ní ẹyin ìwọ tó nílé ọmọ ìwọ tó lọ́kọ o ládé lórí gbogbo ayé ń wálé ayé wọ́n ní kílẹ̀ ń lọ ṣán láwọn lọ lọ́kọ ò bá wọn lọ́kọ wọ́n láwọn lọ bímọ ò bá wọn bímọ
wọ́n láwọn gbélé ayé lọ ṣe rere o ò bá wọn gbélé ayé ṣe rere olórí burúkú o jókòó sínú márúwá o tún yẹ ìdí ẹgbẹ́ ọ̀tún o tún so tí ẹ ti bàjẹ́ Bíọ́lá tí ẹ ti ta ó ti ta fún ìyá ẹ̀ ayé ìyá ẹ̀ ti làbá skẹ́ẹ̀ṣì kóró gbà bẹ́ẹ̀ mi mo sọ fún ẹ olórí burúkú ni ẹ Bíọ́lá ẹni èpè ní ẹni ẹ̀sìn ni ẹ ṣó dáa kó máa fọwọ́ ti òbò lórí márúwá ìwọ ló wá ń fọwọ́ ra nípù lórí ọ̀kadà ò ní ṣe oríire Bíọ́lá mo ṣe mí ti bẹ̀rẹ̀ pẹ̀lú wà tìyábọ̀ kí ló ń ṣẹlẹ̀ mo sì ń gbé ṣó ẹ bọ̀ nǹkan kan ni mo ètì nílé ayé mi tó o bá ní ràn yàn lọ́wọ́ má dákún ṣòro wọn lára àwọn orí burúkú táwọn onítíátà yìí máa ń ṣe nìyẹn they will not help you during crisis they will go and bring crisis for you and when you want to open up for them to help you you will realize they are recording you for downfall ó máa ṣe ẹ̀sín ju Ìjẹ̀ṣà lọ Bíọ́lá ìwọ àti Ìyábọ̀ Òjó ẹjọ́ máa ṣe ẹ̀sín ju Ìjẹ̀ṣà lọ ẹjọ́ máa ṣe ẹ̀sín ju Ìjẹ̀ṣà lọ you can apologize to Iyabo Òjó tó ń bẹ lọ gbé àwọn abirùn bíi tiẹ̀ wá tẹfijọ́ ń tọrọ bára you can apologize to olórí burúkú Iyabo Òjó ọmọ ìyá wèrè kí ni ìyàtọ̀ ìyá Ìyábọ̀ pẹ̀lú ìyá ẹ ìyá tiẹ̀ ní wárápá Bíọ́lá ìyá Iyabo Òjó ní wèrè kí ni ìyàtọ̀ ìyá ẹ̀yin méjèèjì you can apologize to Iyabo you can delete the video but exposing what Ijesha has discussed with you àwọn tó bá sọ pé kó má delete video mi àwọn tó ń wá downfall ẹni ìyá ẹ máa sáré bí kí pátá ìjábọ̀ nu sáré ni ó bú mi mo bú ẹni tún fighting gbá station lọ ọkọ ọlọ́kọ̀ tàjọ máa bára wa ń bẹ̀. How can a woman when we're talking about a woman a girl child ta ló fi rú àwọn wọ̀nyí tọrọ ikun ògbé kan akókó tajà kún lákìrìbótó abuké mẹkáníìkì tó ń gbà bálé àárọ̀ Iyabo Òjó come on let's be realistic when your colleagues this tó bá jẹ́ pé princess versus Ìjẹ̀ṣà ni kí ló kàn wá tó bá jẹ́ wípé àwọn comedians versus Ìjẹ̀ṣà ni àwọn onítìátà máa dúró tán ní sẹ́yìn Ìjẹ̀ṣà even kí Ìjẹ̀ṣà pààyàn óhó wa adẹ̀ óhó ẹ̀ senior colleague wa ni kó pa ènìyàn ni mo sọ fún yín so why tó ṣe ń ṣẹgbẹ́ he has used his talent to put smile on many faces he has used his talent to bless this country he has used his talent to do so many wonderful things princess does not belong to us princess belongs to comedian circle Ijesha belongs to the theater circle we owe Ijesha everything ìwọ lórí burúkú Iyabo tó máa mọ sáré ọmọ you are saying he's a sex offender is your son not a drug offender is your daughter not a sex offender àbí ọmọ ògbóbò kọ àwọn káwọn ọmọ olórin ọmọ ògbóbò káwọn mọ́lé gbogbo ọmọ olórin tí a gbọ́rọ̀ wọn mọ́ ọmọ ẹ kò fi òbò lọ káwọn mọ́lé àwọn akẹ́kọ̀ọ́dé tó ń kọrin hip hop lọ́jọ́ kìíní àná tó ń pera wọn kórede ọmọ ẹ olófòbò abuse gbogbo wọn mọ́lé ọkọ ọmọ ti Ìjẹ̀ṣà odókó lọ olórí burúkú wọn kódó ọmọ ìyá ń wò bòdò àwọn olórí burúkú játijàti where is the film industry where is the industry where is the future you expect so much from the government and you are already not giving nothing to the society. You want the government to come and build fit village. You want the government to come and be assisting you for health center. What have you done to the government to help the film industry? When you cannot even root for your own person. If Ijesha kills, Ijesha, we owe Ijesha. Everything, we stand by him. Even if the court wants to send Ijesha to life in prison, we stand by him. He's our colleague. He's one of us. He rapes the whole film industry rapes. Ijesha rape, Latin rape, Babajide Kosoko rape, everybody rapes. Lizzy rapes, we all rapes. Ní ṣe oríire. We all rapes. The whole film industry now is a rapist. Èyí olórí burúkú olóṣì olè
ó dé mẹ́pọ̀n jù sẹ́nu olórí burúkú olè ọ̀lẹ ó ti yarọ láti inú oyún ọmọ Biola yẹn ó ti yarọ láti inú listen to this come and listen to this come and listen ìbáyé pé wọ́n lẹ́yìn ni Biola ìbáyé pé wọ́n ní ẹyin ìbáyé pé ó ti ẹ̀ lè yín ẹyin aláǹgbá olórí burúkú ti tẹ̀ wọ́n wá discuss nǹkan tí Ijesha bẹ́ẹ̀ sọ wọ́n máa discuss any public domain you think everybody is like Iyabo is the product of a mad woman. I'm a product of a very hardworking woman. I know what it takes to earn 1,000 naira. I know what it takes to work and become successful. I know what it takes to work very hard to have name. Olórí burúkú wọ Biola tó máa ṣòfò ọmọ tó ní rọmọ bu yẹ̀pẹ̀ sí ẹ lójú tí gbogbo ọmọ ìyá ẹ máa ṣorí burúkú nínú ayé. Imagine you and Iyabo are discussing about my marriage when you cannot even hold the water. Who the hell are you, Biola? Tani yala ye tani babala ku baba ikorin ma poko yala ya e. Komo ne wure o le ta imole. Ìwọ lórí burúkú ìwọ tó ń dá sùn tó ń dájí. Ìwọ àti Iyabo tẹjọ máa ṣòfò ọmọ. Àti tẹ́ ra àti tẹ́ rent àti tẹ́ le bí fúnra yín tẹjọ máa ṣòfò ọmọ. Who the hell are you, Biola, to be discussing about my marriage on your platform? You think I'm a failure like your mother? You think I'm a traitor like your fucking dead mother? Who the hell are you? Right, wo lo ní láti discuss about my marriage. Mi bá fọlọ́kadà ìṣòro tèmi nìyẹn problem tèmi nìyẹn. M bá fẹ́ ẹni tó ń rulẹ̀ ìṣòro tèmi nìyẹn. Kò sí nǹkan tí mo lè fẹ́, that is my own personal problem. How does my personal problem concern you? Biola, I want to know. Báwo ni personal problem mi ìṣòro mi? Báwo ló ìdọ́dọ̀ ẹ? Mo ń béèrè pé báwo ló ìdọ́dọ̀ ẹ? Wo eléyìí preamble mo sì fẹ́ wá ṣe fún ẹ. Listen to yourself. Listen, wọ́n ló kúkú ṣe. Listen to yourself. Ẹ máa gbọ́. Ìwọ fún mi speaker tó bá yọ. Ó ní ṣí oríire. Ọmọ olówó ńbẹ̀ yẹn. Fún mi speaker tó bá yọ. It's unfair. Iyabo ẹyọkan Iyabo ọmọ ìyá wèrè. Because Iyabo just wants to stop one person. We will now join you. You and who, Iyabo? Ìwọ tó dá ọmọ tọ́tì. Ìwọ tó rọ ọmọ méjì tọ́. Ìkan mú gbáná ìkan ṣolóṣó. Èròjà àmàlà tó lọ gbọ́mọ ẹ fún ní Tanzania. Olórí burúkú yẹn náà tó kù mọ́ lọ́rùn Tafa Balewa Square. Wọ́n bẹ̀ sí ń sokùn mọ́ lórí burúkú lọ́rùn bẹ́ẹ̀ lórí burúkú ń bọ̀ bí ló bọ̀ jẹ́ ti Jésù òyìnbó ló ń bọ̀ lórí burúkú tó ti mú gbogbo okùn tó ti fi lọ́wọ́rẹ̀ lẹ́pọ̀n ẹyọ síta báyìí abẹ́ ń ṣí èrè Biola wà tí Iyabo Ojo ní kúre. Listen to this. Ṣé onírú kíní kan any phone tó bá kú something no. Mo ti bọ̀ wá ṣe show èmi kẹ̀ a jẹ́ jó tó máa gbá sí abẹ́ ṣí èrè ẹ̀yin méjèèjì ẹ̀yin ọmọ ọ̀ràn kíran gbogbo. Listen to this. Ẹ máa gbọ́. Àwọn oníṣẹ́ tí mo ń bọ̀ mi tí dé. Mi ń bọ̀ mi tí dé. Mo gbọ́. One of my colleagues also came out to insinuate that I probably might have a hand in I did not insinuate. You said you went to Mohbad's house and you came out live under Gistlover. I did not insinuate. You are Gistlover. Lọ kú kó parẹ́ kó gbóògùn jẹ. You are Gistlover. I did not insinuate. You came out live under Gistlover. I mean the page that sent many Nigerians to under 6 feet below. A page that destroyed many marriages, many lives, many homes, page that has killed many people. You came live under it. You forgot to switch. And you reshare so many times. You, Iyabo, Alice, Yori Rababandi, over the ja. Ojoro Olobo Jijo. Ojo
olójú kan olórí burúkú obìnrin who came out under Jesse Lover. You did a lot to wear, and I too wear you back. I played you because you are a fool. You are no. Education is not a scam. I played you. Arugbo ọjọ́ olóbò jingosa. Iyabo nwokodo. I played you around like a nuisance that you are. Why are you speaking for me? Why are you lying? One of my colleagues is insinuating. I'm not insinuating. I am confirming that you are just lover. Iyabo Ojo tí rọba báǹdì òbu ẹjọ́ tó padà lọ Turkey tó kú fún 2 months. RIP ẹ. Ìtì bẹ̀rẹ̀ ṣe fún ìwọ àti Biola ẹ sáré bí kẹ́kù. Èyí olórí burúkú Biola yẹn. Olórí burúkú ó ṣakotori. Ó ṣakotori bí ọmọ olóńgbò. Olóṣì ọmọ. Ẹlẹ́nu pẹpẹjẹ olórí burúkú. Ẹlẹ́nu bí napi onítọ̀. Olè. Ọ̀lẹ. Arìngìnì olórí burúkú àti kékeré ni. A máa yọ ní bí muskule. Yẹn Biola. A máa yọ bí muskule. Olè. A máa yọ bí muskule. A máa yọ tó ti fẹ́ tọrọ bára. A máa yọ bí muskule. Be muskule ni. Magbo. That's the reason why I'm in court with her today, and that's Lizzy Anjorin. They have an interview. You are in court with me today. So who is now in court with you today? As of today, who is now in court with you? You are a foolish idiot. Olórí burúkú ìyá ẹ, bẹ́nu ìyá ẹ ṣe wore kó tó kú, olórí burúkú tún tó paint. Mo ní fídíò ìyá ẹ kan lọ́wọ́ olórí burúkú ìyá ẹ tó lọ mọ́jú, ó lẹ̀ mọ́jú sójú, olórí burúkú ọmọ ìyá òfò. Olórí burúkú ìyá ẹ, ìyá wọn okodo olórí burúkú ìyá ẹ padà. Ebi ìyá ẹ ó padà bòjíṣẹ́ Ọlọ́run fùrọ̀ jẹ ni nínú ilé. Federal government ìjọ máa kó everybody ni. Kò sí pọ́n fẹ́ méyàn kan fún yàn kan. Ọjọ́ máa kó gbogbo wa ni. Wo lórí burúkú ìyá ìwọ náà wò. Ẹ jọ̀ọ́ ṣé lè ṣàlàyé kí ni reason de ṣe compadre tó tó ìsára. Mi ò mọ̀ náà, mi ò mọ̀ pé mo compadre tó ṣòkè. Ẹ sure pẹ̀lú lipstick. Ìyá tó ya wèrè for 30 years máa gbọ́ mi ò mọ̀ náà. Olórí burúkú. Ìyá tí mú kókè yọ mi ò mọ̀ náà. Mi ò mọ̀ pé mo kí compadre tó tó yìí. Ìwọ náà wo màmá tó bí ẹ Iyabo máa gbọ́. All right. Ẹ jọ̀ọ́ ṣé lè ṣàlàyé kí ni reason de ṣe compadre tó tó ìsára. Mi ò mọ̀ náà, mi ò mọ̀ pé mo compadre tó ṣòkè. Olórí burúkú ìyá òfò ìyá àbànújẹ́. Shameless olórí burúkú ìyá àbànújẹ́. Mi ò mọ̀ náà. Mi ò mọ̀. Ìyá ti gbá kíní yóò kẹ́rì. Olórí burúkú ìyá ó padà bu òjíṣẹ́ Ọlọ́run fùrọ̀ jẹ. Wọ́n padà gbá fùrọ̀ òjíṣẹ́ Ọlọ́run ni. Lẹ́nu ìyá òfò ìyá òṣì ìyá ń wókó ìyá òṣì. Ẹ máa gbọ́ ẹ gbọ́ ìyá mo ń gbọ́. Ẹ máa gbọ́ ohun tọ́mọ ìyá wèrè ń béèrè lọ́wọ́ ìyá ẹ. Ẹ máa gbọ́ ẹ máa gbọ́. Ẹ jọ̀ọ́ ṣé lè ṣàlàyé kí ni reason de ṣe compadre tó tó ìsára. Mi ò mọ̀ náà, mi ò mọ̀ pé mo compadre tó ṣòkè. Ẹ sure pẹ̀lú lipstick báyìí. Mo lè ṣe rí. Báwo ló ṣe rí? Báwo? Ẹ jọ̀ọ́ wọn láwàdà. Wèrè ni ìyá tó bí ẹ náà. Wọ́n package ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe rí. Báwo lè fẹ́ kí ìyá wèrè rí? Ìyá tó lò 30 years lọ́gbà ẹ̀wọ̀n wèrè. Báwo lè fẹ́ kó rí? Wọ́n máa finish yín. Government máa kó everybody ní last. Òun ilé ìkẹ́. Ṣé ẹ̀ ń gbádùn ẹ̀? Ṣé ó yọ̀ wọlé? Ẹ dẹ̀ ṣe máa gbádùn ṣó yìí o. Ìwọ máa bá mi wá. Ìwọ tó sọ pé play where Biola ṣe kíní kan yẹn Grace Obe. Mo ń bọ̀ wá block lórí burúkú ìyá ẹ̀. Ìwọ ní sùúrù. Jẹ́ ń tán kíní, mo ń bọ̀. Grace Obe, ó ní jẹ́ èèyàn. Kárùn kò ṣìlọ. Ìyá tí mẹ́pọ̀n yo. Ìyá ń wẹ́pọ̀n ká.
ìyá ń wẹ́pọ̀n ká ìyá òfò ìyá ti mú wúkúwúkú ìyá ológogoro ìyá òṣì ìyá oní drugs ìyá oní cocaine olórí burúkú ìyá àbànújẹ́ ní ìtí ìṣe ṣó fún ẹ Ọlọ́run yasin ó dẹ̀ sì máa gbádùn Biola ó máa gbádùn mi o èmi ló ń discuss marriage mi don't discuss marriage mi lórí platform warriors mo fà yín ẹ máa bá mi fún wọn jẹ èpè ní tọmọtọmọ ẹ fún wọn jẹ ó yọ wọlé àbí ó yọ wọlé ẹ wo lórí burúkú ẹ wo bí ìyá ṣe rí ọmọ ṣé irú ẹ̀yin náà ẹ wò yá ẹ wo lórí burúkú ìyá ṣé irú ìyá eléyìí lọmọ ẹ máa sọ fún èmi pé ibì kan ni mo fẹ́ gbà lórí social media kò ní dáa fún ìyá ẹ Iyabo Alice Ojo ọmọ Olúbùnmi ẹ wò gbésí ayé Olúbùnmi ẹ wò gbẹ̀yìn Olúbùnmi ẹ̀yin èèyàn ìgbẹ̀yìn Olúbùnmi bàjẹ́ gan ni Olúbùnmi fẹ́ túgà ìgbẹ̀yìn ẹ bàjẹ́ ìgbẹ̀yìn ẹ yàmà gan Olúbùnmi ẹ wo lórí burúkú Olúbùnmi ẹ wò alótú tọ́tẹ̀ ó sì ń nọ́lé aṣẹ́wó Olúbùnmi ó sì ń nọ́lé aṣẹ́wó olórí burúkú ẹ padà kú báyìí ni ibi bẹ́ẹ̀dì onírin ló lórí burúkú kú sí ibi bẹ́ẹ̀dì onírin ló padà kú sí ibi bẹ́ẹ̀dì ṣé bí Iyabo rò pé ó wà untouchable ni ó rò pé kò sẹ́ni tó lè mú ẹ ibi iná ń pè ní Iran làwà yìí ta ti ń ṣeré lọ́wọ́. ó yọ wọlé àbí ó yọ wọlé ó yọ wọlé àbí ó yọ wọlé ó dẹ̀ fẹ́ wá sọlé ayédáwà lọ Biola ìyá ajẹṣẹ́gẹ̀yà tí n bá dé section màmá ẹ̀ ikú tó pààyẹ́ ní last year Lord 11 ibi láti máa yanjú ẹ̀ ibi ní wáyé ibi náà ń pè ní náà orin à oríṣiríṣi bọ́ǹbù ló wà nílẹ̀ a fẹ́ bá wọn ṣeré àmọ́ wọn rẹ́dí àti bá wa ṣeré North Korea láwa yìí lẹ́gbẹ̀ẹ́ Iran láàárọ̀ kùtù kí lè ní náà Wednesday ẹ wò ya ẹnu ti wọ́ tán Iyabo báwo ni màmá ẹ ṣe rí jàre kí ló ṣe ìyá ẹ wá sọ fún wa kí ló ṣe ìyá ẹ kí ló ìwọ ló kúkú fẹnu ara ẹ sọ èmi kọ́ ìwọ ló sọ kí ló ṣe mọ́mì ẹ jàre mò ń gbọ́ kí ló ṣe. ẹ lè ṣàlàyé kí ni reason tẹ́ ṣe fún padà tó tó ìsára. mi ò mọ̀ náà mi ò mọ̀ pé mo kú padà tó ṣòkè. ẹ ṣọ pẹ̀lú lipstick báyìí ẹ mo lè ṣe rí ẹ jọ àwọn aláwàdà àwọn aláwàdà kẹríkẹrí ẹ wò máa bẹ̀rẹ̀ sí. wèrè ni ìyá ẹ nà ìwọ náà gbọ́ ngbà tí mọ́mì tèmi ò ya wèrè ó ṣe máa kúnrú powder tó tó yìí mò ń gbọ́. ẹ jọ ṣe lè ṣàlàyé kí ni reason tẹ́ ṣe fún padà tó tó ìsára. ìyá kun powder ayé ìyá ti bàjẹ́ ìyá ò ní máa kun powder kò mọ̀gbà tó kun powder wèrè 30 years kékeré kọ́ ni kéèrà mọ̀ wèrè 30 years ìyá ò mọ̀ pé òun kun powder kẹ̀ ìyá ò mọ̀ kíní gan nìyá tú sẹ́nu Viagra nìyá tú sẹ́nu Viagra tí ìyá fi ń dó wọn lóòtẹ́ẹ̀lì nìyá tú sẹ́nu. That gist lover don reply give her moral standing ibiate ó máa finish ẹ̀ńtẹ́ gbogbo ẹ̀ tí ò gbọ́n ẹ̀ tí méjì Biola tí méjì ẹ̀ ti bàjẹ́ títí ẹ̀ ti ta. ẹ jẹ́ gbọ́jàre Iyabo kí ló sọ jàre kí ló sọ. ẹ jọ ṣe lè ṣàlàyé kí ni reason tẹ́ ṣe fún padà tó tó ìsára. mi ò mọ̀ náà mi ò mọ̀ pé mo kú padà tó ṣòkè. mi ò mọ̀ náà mi ò mọ̀ pé mo kú powder tó tó bẹ́ẹ̀ yẹn ṣe pé powder wà lójú mi. Iyabo iṣẹ́ àmọ̀ pé ìyá ẹ̀ ti yà wèrè for 30 years. báwo ló ṣe fẹ́ kó lóbò mi fẹ́ túgà kó mọ̀ pé powder yẹn pọ̀ tọ́ yìí.
mi ọmọ mi ọmọ èmi ọmọ èmi ọmọ ọ̀gángan tí powder yẹn ti kún ti gbogbo ojú. èmi ọmọ èmi ọmọ èmi ọmọ ẹ ṣáàrí pọ́lọ́bọ̀ mi fẹ́ túgà ó ti mú gbaná ó ti mú gbaná ìyá ń wo kodo olúbùnmi fẹ́ túgà tó fẹ́ bólẹ̀ oge òjíṣẹ́ ọlọ́run nídìí jẹ́ wèrè gidi lolúbùnmi fẹ́ túgà wèrè gidi. Allah wèrè gidi. ẹ bá flag fídíò wa lọ́dọ̀ Biola ká tó gbé màmá ẹ wá ẹ ṣáàrí pé powder yìí pọ̀ memory lost powder yìí pọ̀ Bùsáyọ̀ powder yìí ti pọ̀ jù Pretty Jilly powder yìí pọ̀ á ti pọ̀ jù ẹ̀yà àtúgbọ̀rọ̀ lọ́dún ọlọ́gbọ́n mi fẹ́ tún ga. ẹ jọ ṣe lè ṣàlàyé kí ni Lizzy tẹ ṣe kún powder tó tóbi sára. mi ò mọ̀ náà mi ò mọ̀ pé mo kún powder tó ṣòkè. mi ò mọ̀ pé mo kún powder ìyá ti jọ́gọ̀ olúbùnmi fẹ́ tún ga olórí burúkú ó ti jọ́gọ̀ ẹ bá ń gbọ́ ta ló ń fa wèrè ló bá dé olúbùnmi fẹ́ tún ga sí ìyàwó ẹ̀ ó ti jọ́gọ̀ olúbùnmi ó jọ́gọ̀ ó fa páúdà ó tún kú èyí tó kù nínú ẹkọ́nọ́mì yìí Ìyábọ̀ tó yẹ kí yẹ kún páúdà ó yẹ kó kún páúdà nínú ẹkọ́nọ́mì ńgbà tí yẹ kún páúdà nínú gbogbo ẹkọ́nọ́mì yìí ẹ̀dẹ̀ lè pọ́n wọ́n páúdà nìyẹn ẹ̀dà sójú yìí màmá ẹ̀ ti lo gbogbo páúdà tán. Gbogbo powder níyà Ìyábọ̀ ti lò tán ó dá powder kò dá powder ó kó powder símú ó kó powder símú olúbùnmi fẹ́ tún ga akọ̀wéré 30 years in psychiatric hospital you think it's a joke? It's never a joke. If not for Wèrè Pọ́nbélé, how can you be pushing Ijesha to come and beg? For what? Ìwọ tó gbé Mohbad sí mọ́ṣúárì, oh bẹ̀bẹ̀, ìyẹn dà powder sójú. Orí Naira Marley ló pa Mohbad, oh bẹ̀bẹ̀. Ijesha wá bẹ̀bẹ̀ ó fi kọ́kọ́rọ́ já oògùn ó lu àtàǹpàrà kan ó tún lu ẹsẹ̀ olúbùnmi ìyá ẹ̀gbọ́n ohun tó ṣe máa bọ̀. ẹ jọ ṣe lè ṣàlàyé kí ni Lizzy tẹ ṣe kún powder tó tóbi sára. mi ò mọ̀ náà. èrè àti ìyá àtọmọ wèrè ọmọ níyà kún powder sára ìyá ní mi ò mọ̀ náà mi ò mọ̀. èmi ọmọ ẹgbẹ́ powder wà lára mi nígbà wo ni mo kún powder yẹn ẹ gbọ́ fúnra yín ẹ gbọ́. ẹ jọ ṣe lè ṣàlàyé kí ni Lizzy tẹ ṣe kún powder tó tóbi sára. mi ò mọ̀ náà mi ò mọ̀ pé mo kún powder tó ṣòkè. ẹ ṣọ pẹ̀lú lipstick
Èmi ò mọ̀ pé mo kun powder tó pọ̀ tó yìí. Ọmọ níyà kun powder sára. Ìyá ní mi ò mọ̀. Plus, Iyabo, ìrẹ ò sọ fún mi pé olúbùn mi lẹ́pọ̀ náà. Iyabo, ó sọ fún mi. Ìrẹ ò sọ fún mi. Ìrẹ ò gbé mi débẹ̀. Pé olúbùn mi tún lẹ́pọ̀. Ẹgbọ́n yẹn masculine side olúbùn mi lẹ́yìn tó jọ́gọ̀ tán ẹ máa gbọ́ ẹ gbọ́. All right. Ẹ jọ ṣe lè ṣàlàyé kí ni reason tẹ́ ṣe kun powder tó tóbi sára. mi ò mọ̀ náà mi ò mọ̀ pé mo kun powder tó ṣòkè. Ẹ ṣọ pẹ̀lú lipstick báyìí. Ẹ wọn bẹ ṣe rí. Masculine side ológun mi àṣẹ olórí burúkú tún lẹ́pọ̀n ó kun powder sára ìyá lójú ló ń kun powder sí táwa ni wèrè nù ọmọ àtìyá báyìí táwa ni wèrè báwo lèèyàn ṣe máa kun powder sára tí ò ní mọ̀ èmi ò mọ̀ ṣé pé powder wà lára rẹ̀ powder èwo ní yín ló dá powder sára ẹ gbọ́ ẹ máa gbólúbùn mi olóbùn mi o tún lẹ́pọ̀n tiẹ̀ ta ẹ máa gbọ́. All right. Ẹ jọ ṣe lè ṣàlàyé kí ni reason tẹ́ ṣe kun powder tó tóbi sára. mi ò mọ̀ náà mi ò mọ̀ pé mo kun powder tó ṣòkè. Ẹ ṣọ pẹ̀lú lipstick báyìí. Ẹ wọn bẹ ṣe rí. Ẹ jọ àwọn aláwàdà. Àwọn aláwàdà. Wèrè gan ni ẹ̀ nà Iyabo ẹ mọ bẹ́ẹ̀ ṣe rí ni báwo ló ṣe rí ìyá ẹjọ́ wèrè mẹ́n wèrè ni mọ́mí ẹ olóda pásítà sára ìyá lójú lòún dá sí ìyá ní oníṣòwò mọ bó ṣe rí olórí burúkú Olúbùnmi sọ pé báwo lòún ṣe rí ìwọ ló jẹ aláwàdà ṣọ lórí burúkú eléyìí jẹ aláwàdà bó jọ wèrè. How can I be scared of product of this mad woman tí o bá sí pé èpè ń jà ẹ Biola? How can you be scared of ọmọ tí ìyá ẹ ya wèrè ìyá gun powder imagine kéèyàn dẹ̀ gbé powder kó dẹ̀ kún sórí látòrí kó kun powder sí ayẹ kó kun sára kó kun dẹ́sẹ̀ kó dẹ̀ máa mọ̀ ó mọ bí tó ti lọ fokùn mú yẹ wá ń bì báyìí ṣé bó fẹsẹ̀ rìn kúrò lé ní Iyabo ẹbọ kó wọ gan mọ́ wèrè ni lórí ìyá ẹ̀ ń bi tán kó tán dé mọ́ lọ́gbà wèrè. èmi ọmọ ṣé pé powder wà lára gbogbo yín ẹkùn powder báyìí mo kàn rò pé kàn fi tọ́sí lásán ni ẹ̀túnkùn powder ò ṣége Saidat Adebayo okùn powder Pretty Jilly okùn powder Evangelist ẹ̀yin náà kùn powder débi Busayo Àìkórè powder rẹ ní gbogbo bọ́dì yìí oh no àfiṣe akílórúkọ tiẹ̀ Mariam gbogbo powder rẹ lọ́rùn yìí. I am for Lizzy ìyẹn kun powder sídi àdúkìlà ìyàtò abẹ́lẹ̀ yìí kun powder àtìyẹn sí gbogbo yín wá kun powder ẹ wá jaláwàdà. Bùnmi kí ni ìwọ ń sọ ibo ló kun powder àtìyẹn sí Busayo ẹ ti kun powder ẹ mọ̀ Rísíkàtù Yèyémí Princess Busayo mọ̀mọ́ Usman Wúrọ̀lá ẹ ti kun powder Bákàrè ìwọ náà kun powder Tèmíbáyọ̀ kun powder owó wa kun powder Busayo Àìkórè powder rẹ ní gbogbo rí Margaret Akínsíkù
ẹkùn powder for the crown. Look at yourself. Kun powder látòrí dẹ́sẹ̀. Ẹ wá kun powder. Hakeem Razaki kan lélẹ́yìí. Kí ló dé tẹ́ ṣe kun powder? Gbogbo yín kun powder ẹ̀mí ọ̀gá tù. Eléyìí tí ẹ fi powder sí mu. Iyabo Ojo and me to kun powder. Musa Tabosede Ngozi. Yusuf Modina Bolanle. Gbogbo wa kun powder. Gbogbo yín kun powder. Kí ni ìyá ẹ jọ jàre Iyabo? Kí wá ni mọ́mì tí ẹ jọ ìyá tó bí ẹ tó lò 30 years lọ́gbà wèrè kí ló jẹ? Alright, ẹ jọ ṣe lè ṣàlàyé kí ni reason tẹ́ ṣe fún padà tó dùn mí sára. mi ò mọ̀ náà mi ò mọ̀ pé mo kú powder tó ṣòkè. Ẹ ṣọ realistic báyìí. Mi ò mọ̀ pé mo kun powder tó ṣóòkì ẹ. Powder ìyá Iyabo tún ṣóòkì Iyabo. Àwọn olórí burúkú wèrè méjì. Powder wèrè ṣóòkì àwọn méjèèjì. Àwọn wèrè. Ẹ mo fẹ́ ṣe rí. Ẹ jọ àwọn aláwàdà. Àwọn aláwàdà kẹ́ríkẹ́. Olúbùnmi jẹ́ aláwàdà bó jọ wèrè gangan. Ìyá ẹ jọ wèrè gangan. Ó jẹ́ aláwàdà. Aláwàdà. Motherfucker Olúbùnmi. Ó lọ rub powder from head to toe. Ó lọ jẹ́ aláwàdà. Ṣé bàbá Sùwé ló kun powder from head to toe? A ní wèrè lólúbùnmi wèrè gidi. Ẹ̀pẹ̀tẹ́kùn. Ọmọ ìyá kàtíkè. Ọmọ ìyá kàtíkè sóbò. Elòṣì. Ẹ wò máa bẹ̀rẹ̀ sí nílò inú skit. Mo dákọ̀ iná wọn máa ṣe skit pẹ̀lú mi. Ẹ wò ra yín. mi ò mọ̀ jẹ́ tó wọ́n yù. Jẹ́ ń wo báwo lè wo rẹ̀? Jẹ́ ń wo bẹ̀ yẹn. Skit. Mo dákọ̀ iná wọn máa ṣe skit pẹ̀lú mi. Ẹ wò ra yín. mi ò mọ̀ jẹ́ tó. Ẹ wò ra yín. mi ò mọ̀ jẹ́ tó wọ́n yù mí jáde dì mí. Ó ti jọ́gọ̀. Obitri 74. Ìyá èmi àti yín ò ní kun powder láì mọ̀. Tó bá dọjú alẹ́ wa a ní kun powder láì mọ̀. Bá a bá kun powder a máa mọ̀ lọ́jọ́ alẹ́ wa. Ọlọ́run ò ní fọjú alẹ́ wa ṣẹ̀sín báyìí. Ìyá yẹn kun powder. Ṣé rí báyìí? Ọ̀gá, àbẹ́ àwọn boyfriend. Abẹ́ ń wá boyfriend èmi kẹ̀ lẹ́yìn fọ́sọ́ọ̀mù tá a tún ṣe èmi kẹ̀ abẹ́ ó tún fi boyfriend lọ yá ẹ̀ ó fi boyfriend lọ yá ẹ̀ lẹ́yìn tó kàtíkè látòrí dẹ́sẹ̀ tí ó mọ̀ Olúbùnmi ní èmi kẹ̀ jájọ máa gbádùn sí òjíṣẹ́ Ọlọ́run yìí lọ ìyẹn ti wà pa ó dùn mí ẹ jẹ́ kí n padà wá fúlù Biola ṣé o ti wà tí Iyabo Ojo ṣe ni mo máa reply sí but believe me you will love it trust me you're going to love it mi ní sọ kọjá nǹkan tí wà tí Iyabo Ojo sọ ń tẹ́ sọ ni mo máa analyze and it's going to be forensic and I'm going to give you double the way you discuss my marriage on your platform. I'm going to discuss your marriage on my platform. You will love it. Join me soon. Mo ti hustle lọ. Join me soon. Join me soon. Join me soon. You will love it. Àwọn wo ló gba blocking bí báyìí tí wọ́n ní bá wa délẹ̀ lérí torí second show tá à ń gbébọn yẹn máa le Biola ìwọ
ìwọ Biola ìwọ ó ní audacity ó reveal plan Ijesha fún Iyabo. How dare you? Ṣé o tẹ́jọ́ ṣe ìwọ náà mo tẹ́ ń bọ̀ náà mo ń bọ̀ náà. Ṣé o tó ṣe náà la máa lò? Àdé máa gbé màmí ẹ wá. Ẹ máa lọ kóòtù ẹ fẹ́ kú kí n tèmi àti àjọ ń búra wa ní two fighting. Ó defame mi lórí page ẹ mo defame wa. Jọ defame ara wa. Both defame ourselves. Mi mọ ilé ìbò ṣe rí. Ta ló níbi tó ti ń reveal? Mo máa rí ẹ máa wọ. Ta ló níbi tó ti ń reveal nǹkan tí Iyabo tí Ijesha sọ? Ó defame mi lórí platform ẹ. Ó defame ẹ padà. Tí ẹ máa bàjẹ́ síbi ló kàn wá. Máa bàjẹ́ gidigidi. The interview was not to exonerate Baba Ijesha or to agree with whatever. The interview was not to exonerate Baba Ijesha. So your interview was not to exonerate Ijesha. Then why did you commence the interview initially? Hello everyone, good day to you all. This is an apology video to everyone that feels offended. I'm so sorry, I apologize. What happened? She said she apologized to people that have been offended. Are you being offended with the interview? What did the Bible say about knowing the truth? Do you know that some of you castigating Ijesha, if he has not done what you are castigating him for, do you know the implication? Tole nini pani spiritually. Now, ṣé gbogbo ẹjọ́ tí Iyabo Ojo rọ̀ mọ́ Ijesha lẹ́sẹ̀, Ijesha will deserve kó sọ side of story títí ẹ̀. Tí Ijesha bá sọ side títí ẹ̀, kí Iyabo Ojo dẹ̀ gbé evidence wá láti nullify Ijesha. Don't forget that is what Iyabo Ojo did in my marriage. Iyabo Ojo told Nigerians that Mr. Wan owns the 4 children when none of the 4 children belongs to us. You remember? You remember how Iyabo Ojo was pushing the narrative? You remember? Remember how Iyabo Ojo told Nigerians that Naira Marley was the one that bought Mohbad? You remember? Well, graffiti ẹ̀ṣẹ̀ tí Iyabo Ojo ti ṣe individuals, and nobody asked for Iyabo Ojo's head. But ìwà tí Iyabo Ojo wù ní àná fásitì jẹta. I will make sure you regret everything you've done to people, Iyabo.